mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní ìkànnì Jugba Master Channels. Ilẹ̀ Yorùbá yóò padà di èèwọ̀ fún àwọn ajínigbé ni. Yóò padà di ibi tí àìwọ̀ fún àwọn oníṣẹ́ ibi ni. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò máa wà lẹ́yìn ilẹ̀ Yorùbá. Ṣé rí wípé ilẹ̀ Yorùbá àwọn tó ń fẹ́ gbàbọ̀dè fún àṣírí wọn ti ń tú. Bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn tó ń bá yí du ipò báyìí, àwọn tí wọ́n dàbí ẹgbẹ́ míì tí wọ́n ń bá wọn dupò, ẹ dákun ẹ jọ̀ọ́, kí ni wọ́n fẹ́ fi campaign o? Yàtọ̀ fún ọ̀rọ̀ kò sí iná, kò sí oúnjẹ, ẹkọ́nọ́mì kò wá òkè. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé táwọn ajínigbé fi ń dà wá láàmú, àwa ò ní kí ẹnìkan mọ̀ sùn rárá kọ́ mọ̀ kìran wa ni. A ní wàhálà àwọn northerners pọ̀, wọ́n ní wàhálà Fúlàní pọ̀, wọ́n láwọn ò kì í ṣajínigbé. Ṣé ọmọ Yorùbá mélòó ló wà nínú percentage wọn, mélòó ló wà nínú àwọn tí wọ́n pa nígbà tí wọ́n lọ gba àwọn ọmọ tí wọ́n jí gbé lọ́yọ̀ọ́ lẹ̀? A dẹ̀ ń sọ pé a kì í ṣe nǹkan kan náà. Àwọn aráabí wá da orílẹ̀-èdè yìí láàmú, wọ́n wá da ilẹ̀ Yorùbá láàmú, wọ́n wá da everywhere láàmú ni. Nítorí kíni? Nítorí òṣèlú, wọ́n kọ́ fi tẹ̀sìn wọlé. Ọmọ kú àwọn darandaran tí ọwọ́ òfin gbọ́dọ̀ mú. Àti ẹ gbọ́ wípé ààrẹ ti ń sọ pé ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ eléyìí nínú àwọn tó jẹ́ ọ̀gá àwọn darandaran, ẹ fọwọ́ òfin mú. Torí tá a bá rò pé àwọn tó wà nínú igbó yẹn nìkan tí wọ́n jí àwọn ọmọ gbé nìkan ni kidnappers, tàbí àwọn nìkan lọ̀daràn, ẹ má jẹ́ á gbàgbé àwọn tó ń fẹ́ràn joko lóko. Ẹ má jẹ́ á gbàgbé wípé wọ́n ń mọ̀bẹ̀rìn, wọ́n ń gbébọ̀rìn, àwọn náà lè hùwà ọ̀daràn. Bó tiẹ̀ jẹ́ wípé wọ́n ní ìwádìí fi hàn wípé àwọn náà wà nínú àwọn tó ń hùwà ọ̀daràn allegedly, àwọn afurasí. Ìyẹn bẹ́ẹ̀, ọ̀nà tí ààrẹ gbà nígbà tí àwọn ajínigbé tí wọ́n sọ wípé àwọn pa àwọn ọmọ yẹn àti àwọn olùkọ́ tí wọ́n bá súnmọ́ àwọn nígbà tí wọ́n kófìrí wọn. Ààrẹ ní ẹ wà after àwọn ẹbí wọn, ṣe báwọn náà lẹ́bí. Wọ́n dẹ̀ kó àwọn ẹbí náà, wọ́n trace lórí kọ́ọ̀lù, lórí igbá, àkábíyèsí Olódùmarè. Àṣàjínigbé ò fẹ́ kí wọ́n pa ẹbí wọn, wọ́n dẹ̀ ń pa ẹbí ẹlẹ́bí, wọ́n ń pa ẹni ẹlẹ́ni lẹ́kún. Ẹ káre láyé o gbogbo ẹ̀yin elétò ààbò gbogbo orúkọ yín pátá làwọn èèyàn ti dá. Ẹ má jà waste time lórí ẹ̀. Nígbà kó àwọn kan tí ń ṣe fídíò call pẹ̀lú àwọn ẹbí wọn, wọ́n mọ̀ pé ọwọ́ pálábá àwọn ṣègì. Kò ṣeé máa fi hàn bí òkú wọn ṣe sùn lọ rẹpẹtẹ. Àwọn ajínigbé bí òkú wọn ṣe sùn lọ pẹ̀lú tí wọ́n bá tún táyé wá, tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ ajínigbé, wọn ò ní wá sílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe. Ẹ̀yin ológun àtẹ̀yin ọlọ́pàá pẹ̀lú ẹ̀yin elétò ààbò yòókù, bẹ́ẹ̀ lọkùnrin ṣe bẹ́ẹ̀. Ẹ má wá tí ìsinmi o. Tí igbó Ọ̀yọ́ bí wọ́n ṣe pa àwọn ará bí, kán má fi igbó yìí lẹ̀ lásán o. Àwọn kan ní ọ̀rọ̀ òṣèlú ní ọ̀rọ̀ òṣèlú kọ́. Èyí tó tiẹ̀ bá wájú ni pé wọ́n ti gbà wọ́n dé láyọ̀ àtàlàáfíà àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n o, àwọn tí wọ́n sọ wípé àwọn pa àwọn èèyàn tí àwọn jí gbé tí wọ́n bá wá sọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n tó wà lọ́dọ̀ àjọ DSS àbí àwọn agbófinró ń sìn, kí lẹ rò pé ó yẹ kíjọba ó ṣe fún wọn? Ẹni tó bá ṣerú ẹ̀, wọ́n pẹ́ bí ẹlẹ́bí náà. Ṣé báwọn sọ pé 50-50 ni? Àbí wọn ò sọ bẹ́ẹ̀? Ṣé kò yẹ kó jẹ́ 50-50? Àwọn tó wà láyé nínú wọn tí wọ́n mú, ṣe ló yẹ kó dú wọn lọ́rùn náà lójú àwọn agbésùnmọ̀mí ajínigbé tó wà láyé nínú wọn náà mẹ́jọ yẹn, tẹ́bí wọn bá wà ń bẹ̀.
kán mọ̀ bó ṣe ń rí lára. Ó wá kú kinní kan o, gbogbo ẹ̀yin agbófinró, ẹ̀yin oníròyìn, bọ́n ṣe ń pariwo àwọn tó ṣiṣẹ́ yìí tó, kí ló ń ṣe orúkọ Sunday Igboho tí wọ́n ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí? Ṣé àwọn ọmọ ìlú ẹkùn ò sí ń bẹ̀ ni? Mò ń sọ̀rọ̀ nípa credit ni o. A gbọ́ adẹ̀rẹ̀ àwọn fídíò kan ní gbogbo ìgbà tí wàhálà yìí ṣẹlẹ̀ tí ẹ kọ́kọ́ trace tí wọ́n ṣe gbogbo ẹ̀. Ẹ jẹ́ á máa mọ̀ọ́rẹ́. Kí ló lè mọ orúkọ Sunday Igboho kò mẹ́? Ẹ má jà sọ́jú bẹ́ẹ̀ lọ. Tàbí irú ẹkùn. Ṣé wọn ò sí lára àwọn tó ṣiṣẹ́ ni? Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Gbogbo àwa tá a máa ń fìròyìn léde. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á bọ́ sórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ kí ló dé tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àbíọ́mọ̀ ń pẹ́ ni? Torí kò yé mi bí ìjọba àpapọ̀ ni wọ́n ń pariwo pé àwọn ni wọ́n gba àwọn ọmọ yìí lẹ̀. Ṣé àtijọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọn ò jọ ní àjọṣepọ̀ kankan ni? Nǹkan tó wà ń bẹ̀ sọ fún wa. Torí orí àwọn aráàlú kìíní ti máa bounce. Báwo ni wọ́n ṣe máa lọ rescue àwọn ọmọ nípínlẹ̀ Ọ̀yọ́ tí gómìnà bẹ̀ ò ní mọ̀? Ẹ̀sùn tó wà ń bẹ̀ fún wa. Àwa mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀. A mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀. Ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ tó ti ṣẹlẹ̀. Ó yẹ kí a ti gbọ́ oríṣiríṣi, torí mo wo fídíò kan tí gómìnà tí wọ́n allegedly wọ́n gbé fọ́tò gómìnà síbẹ̀, wọ́n ń bi léèrè gbogbo bí nǹkan ṣe lọ, wọ́n ń congratulate ẹ̀. Ṣùgbọ́n ọ̀nà tó gbà sọ ọ̀rọ̀ yẹn, ṣe mọ̀ pé bínú èèyàn bá dùn, bóyá bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn. Níwọ̀n bá náà ni wọ́n lè sọ mọ́. Ìtòdè ṣẹlẹ̀ yẹn, ó yẹ kán gbàlù kan gbàjọ ni. Ẹ dákun ẹ̀yin ìjọba méjèèjì. Ẹ bá wa fọwọ́sowọ́pọ̀. Ibi ẹni méjì bá ti níṣòro, koríko ibẹ̀ ni ó ní problem. Ẹ jẹ́ n bọ́ sórí ọ̀rọ̀ Súrì. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹlẹ́rìí ìbọn nílé Súrì ẹ̀dẹ̀ wò palẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ nìbàdàn, ẹni tó gbébọn jáde àtàwọn tó mọ̀bẹ gbébọn jáde, ẹ dákun ó yẹ kí bẹ̀yẹn náà ó ti dìlẹ̀ o. Torí ṣe ni àwọn ará bí ń hùwà bí ẹni pé àwọn ní lórílẹ̀‐èdè Nàìjíríà tí ọwọ́ ò gbọdọ̀ tẹ̀. Tọ́wọ́ bá wá tẹ ọmọ Ìbàdàn tí wọ́n ní táàrí fídíò ẹ̀ nígbà tí wọ́n ń wọbẹ̀ tí wọ́n ń túbẹ̀ pé wọ́n rí ìbọn nínú ilé ẹ̀, tí èèyàn kan wá gbébọn jáde tẹ̀mí sì lọ sí i. Ó yẹ kí gómìnà ò ti wá nǹkan kan ṣe lórí ibẹ̀ yẹn o. Kò yẹ kí ibẹ̀ tún wà ń bẹ̀ mọ́, torí pé ibi tí àwọn northerners bá pọ̀ sí, wọ́n máa ń kóbọn síbẹ̀, wọ́n máa ń tòògùn olóró síbẹ̀, kò dẹ̀ sọmọ onílùú tó lè wọ ọbẹ̀. Kò sọmọ onílùú tó lè wọ ọbẹ̀. Àsìkò rèé, gómìnà Ṣèyí Mákindé election dáadáa. Lára action tẹ́ fi wo ilé tí wọ́n ti bá àwọn tó jí ọmọ tí wọ́n jí ọmọ àti àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ gbé, ilé action tẹ́ fi wo lo Súrì. Ẹ wá nǹkan kan ṣe sí ọ̀dọ̀ àwọn Haúsá Fúlàní tó wà lọ́jọ́ tí wọ́n yọ̀bẹ gúnyàn tí wọ́n dẹ̀ pààyàn. Àwọn Senate ti sọ pé mo ti kúrò lórí yẹn nìyẹn o. Wọ́n ní ṣe ló yẹ kí wọ́n máa pa gbogbo àwọn ajínigbé tọ́wọ́ bá tẹ̀. Ẹ dákun àwọn 8 tí wọ́n kó yìí, ṣé wọ́n kó wọn lọ ilé ẹjọ́ ni láti wádìí, káwá wo pé kí ni wọ́n fẹ́ lọ wádìí nílé ẹjọ́? Ṣé wọ́n sáìn rẹ̀? Gómìnà wo ni ó sáìn rẹ̀? Ṣé òfin máa wà débi pé gómìnà sáìn o, gómìnà ò sáìn o, ajínigbé tọ́wọ́ bá ti tẹ̀ ìpéhùn? Ẹ má jẹ́ ọpẹ́. Kó mọ̀ tó di pé ìgbà tí wọ́n bá sì wà làwọn kan mọ̀ ní ẹ bá wa tú wọn lẹ̀, àtúnlọ́jọ́ ọmọ kó. Ṣé ẹ mọ̀ wípé pàṣán tẹ́ ẹ mú dání tẹ́ ẹ bá fi nọmọ aláìgbọràn, àwọn yòókù ò ní gbọ́, òun ò ní sá o. Abẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ̀yin Senate, Ọlọ́run á dúró tì yín. Ẹ̀yin House of Rep, Ọlọ́run á dúró tì yín. Òfin yẹn jẹ́ kó múlẹ̀ lóní kíákíá, kí wọ́n mú eré wọn lélele, kán sá padà síbi tí wọ́n ti ń bọ̀. Àyè ò sí fún wọn lẹ̀ Yorùbá. Báyìí bá wà fún wọn lọ́nà ọ̀dọ̀ tiwọn, kán lọ́ mọ jíra wọn gbé mbẹ̀.
akínyìn bẹ́ẹ̀ ṣe ń wò wá o a kú oríire o tàwọn ọmọ àti àwọn olùkọ́ tí wọ́n padà wálé a sì kí àwọn ẹbí àwọn tí wọ́n sọ ẹ̀mí wọn nù ọlọ́run á rọ̀ wọ́n lójú o àwa náà ní kó sọ́wọ́ ajínigbé o bí wọ́n ṣe ní Ọ̀yọ́ pẹ̀lú àwọn ọmọ tó padà wálé àti àwọn tíṣà yìí ẹ má sinmi káàkiri ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kétò ààbò kó múlẹ̀ dáindáin kí gbogbo stéètì kan wọnú ara wọn nípa ètò ààbò ọlọ́run á dúró tiwa ṣé wọn agbọ́lá lórúkọ tèmi Bitter Truth lẹ́tọ̀ ìkànnì ní Jùgbà Màsàlẹ̀ tí ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.